Tọ́ mo kí wa pé a kú ojúmọ́, a kú ojúmọ́. Bẹ́ẹ̀ ni, a kú ojúmọ́ mọ́. Mo kí wa kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ ti tèmi ni ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production. Jẹ́ kí n wò báwo ni ká ṣe ṣe lénìí. Ẹnìkan, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ tí mo fẹ́ kí a gbé yẹ̀wò lénìí, tá ń pè ní Ajatuka ní àwọn bàbá wa ni wọ́n ń pè é. Bó ṣe ní ibi nínú, bẹ́ẹ̀ ni Ajatuka ní rere nínú tó pọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo fi lórí iṣẹ́ kan àṣẹ inú, mo ní àwọn ọdẹ wọn ní kò ní dáa fún ọlọ́dẹ tó ní oògùn arẹmọ tí ò ní oògùn apọmọ. Wọ́n ní tó bá kú re kò ní sùn re, bí wọ́n ṣe máa ń sọ nìyẹn. Ó túmọ̀ sí pé ó ní ibi tí ó ti wúlò ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, ó ní ibi tó ti wúlò. Ajatuka nǹkan tí ò dáa ni wọ́n máa ń pè ní fìràkù, tí ó sì jẹ́ pé ẹni tó bá jẹ́ pé ẹni tó dúró lé lórí tó máa ń sá nìyẹn, ó máa ń díwọ́, tó jẹ́ pé ẹni tó bá sa ojúlówó ẹ̀, tó ṣiṣẹ́ dáadáa lóòótọ́, ó máa ń díwọ́. Ìdí nìyí tó jẹ́ pé tí a bá fẹ́ gba iṣẹ́ tí ó jẹ́ pé lórí òótọ́ tí èèyàn fẹ́ gba iṣẹ́, èèyàn ti máa ń gbìyànjú láti ṣe bí àwúre mọ́, àwúre atúdè, gbogbo èèyàn ó ti kó pọ̀ láti ṣe papọ̀ lásìkò yẹn, nítorí pé ó máa ń díwọ́ gan-an, ó máa ń díwọ́. Kò dáa láti máa sá. Ṣùgbọ́n nígbà míì, ṣé mọ̀, wọ́n ní tí ò bá ní nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ yìí dédé ṣẹ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ní tí ò bá ní nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ yìí dédé ṣẹ́. Ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kan ṣe àpẹẹrẹ. Láti bí ọdún mẹ́ta sí bí ẹ̀ẹ̀kan ni mo sa iṣẹ́ yìí. Ẹ̀ẹ̀kan. Kí ló sì fà á nígbà náà? Ẹnìkan ló júwe mi fún èèyàn kan nígbà náà lọ́hùn. Ni obìnrin yìí ló bá wá sí ọ̀dọ̀ mi, ló bẹ̀rẹ̀ sí ní sun ẹkún. Ó sun ẹkún gan-an. Kí ló dé? Kí ló le tó bẹ́ẹ̀? Má sunkún mọ́. Ó ní ọkọ òun ni o. Ẹni tí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé òun gangan ni ó gbà lọ. Kódà ilé tọkọ òun kọ́, wọ́n jìjọ kó lọ ibẹ̀ ni. Ọmọ mẹ́rin sì wà ní àkàtà òun. Òun ló ń dá bùkátà gbọ́, lóun ń ṣe gbogbo ẹ̀. Tó ń bá pè kò ní gbé. Mo wá fi mú fínlẹ̀, mo ṣèwádìí débi pé obìnrin yìí tún mú àwọn méjì nínú fámílì ọkọ tó mú wá sọ́dọ̀ mi nígbà yẹn. Mo rántí dáadáa, tó mú wá pé kó lè jẹ́ ẹlẹ́rìí, tí àwọn fámílì náà sì sọ̀rọ̀ tó dáa nípa obìnrin yìí, pé kódà ẹnu àwọn gan ò ká ọmọ tó jẹ́ ti tàwọn, ọmọ tó jẹ́ tọkùnrin, tí obìnrin tí ó lọ kó bá ti sọ, òun náà ni fáínà. Mo wá wò pé ó ní, èmi dẹ̀ máa ń sọ kinní kan sẹ́rí, tí ìpínyà bá wà láàárín ọkọ àti ìyàwó, ọmọ ló máa ń forí fa o. Torí bí tí erin méjì bá ti jà ni, koríko tó wà níbẹ̀ ni yóò forí fa. Ó wá di pé obìnrin ṣàlàyé fún mi nígbà yẹn pé àwọn ọmọ ní táàmù yìí wọn àti lọ sí school nígbà yẹn, pé táàmù tá a wà nígbà yẹn wọn àti lọ sí school rárá, nítorí owó school òun ti san ti èèyàn méjì fún rárá. Ó kú tí àwọn méjì yẹn wọn lọ school, àwọn méjì ló ń lọ sí school. Tèmi náà dẹ̀ wò lóòótọ́, mo wá wò pé ó dà, kò sí wàhálà. A gbìyànjú ẹ̀ ní òótọ́ nígbà yẹn. Bí a ṣe gbìyànjú ẹ̀, ẹ má jẹ́ n parọ́, kò ju ọ̀sẹ̀ kan lọ tí gbẹ̀gẹ̀dẹ̀ tó fi lé obìnrin yẹn jáde ní inú ilé tí wọ́n jìjọ ń gbé, tó mú lọ. Ó lè jáde. Ó padà wá lọ bẹ àwọn fámílì tiẹ̀ ni wọ́n lọ bẹ fámílì ìyàwó, tó fi di pé ìfẹ́ wọn ó padà. Obìnrin yìí tó bá sì rí mi dọ̀la ọ̀sẹ̀ ló sì máa ń wò pé kíni, kó mọ̀ pé èmi òun ṣe bẹ́ẹ̀ sá, kò mọ̀. Láti ìgbà yẹn mi tí ìsàdí ìsìn, torí pé kì í ṣe nǹkan tí ó ṣe pàkúrùkù máa sá ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tó ń pè ní fìràkù, tó ń pè ní Ajatuka, ó ṣe púpọ̀ láti máa dédé sá. Gbogbo àwọn nǹkan tí ò dáa ó ṣòro láti máa dédé sá. Ṣùgbọ́n nígbà míì ó máa ń ní nǹkan tí ó máa ń bá wá láti sọ pé yóò jẹ́ dandan láti ṣe. Fún àpẹẹrẹ, ní ìjẹta yẹn jẹ́ ọjọ́ Tuesday,
ní on the 17 kọ́ ni ó dà pé 17 or 16 ni bàbá kan pè mí. Nígbà tí bàbá yìí pè mí, ó ṣàlàyé ilẹ̀kùn. Bàbá tí mò ń sọ yìí, ọjọ́ orí wọn nígbà tí mo béèrè yóò ti máa wọ bí òsìlélọ́gọ́ta ọdún. Ọmọ wọn wà ní tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ sí pásítọ̀ tó wà ní ẹ̀gbẹ́ ilé wọn. Òun ló gba ìyàwó, ọkọ ní ọlọ́kadà ni, tó bá ti jáde láàárọ̀ ó dalẹ́. Gbogbo nǹkan téèyàn máa ń ṣe ni máa ń gbìyànjú ní bí agbára ẹ̀ ṣe mọ́. Débi pé ìyá obìnrin yìí wọ́n pè mí tí àwọn náà sọ̀rọ̀ tó pọ̀ pé àwọn ni ìyá ọmọbìnrin yìí. Ṣègbà ṣàwo tí bàbá yìí ìyá yìí náà ń sunkún pé àwọn ọmọ mẹ́ta ni ó fi sílẹ̀ tí pásítọ̀ fi gba ìyàwó lọ. Pásítọ̀ ti kúrò ní àdúgbò yẹn torí pé pákó ló fi kan church ẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀yin náà ẹ wá wò ó. Ṣé rí i pé àwọn tí wọ́n sọ pé kíní ṣe mọ̀ pé wọ́n á parọ́ báyìí. Irú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn débi pé àwọn òbí ọmọ gan wọn à lè bọ́ ọmọ sọ̀rọ̀ ṣe lásán ni sá. Àwọn òbí ọmọ gan, àwọn òbí obìnrin tí wọ́n gbà lọ yìí, wọn à lè bá sọ̀rọ̀. Tí wòlíì yẹn bá sọ fún un ló máa ṣe. Ẹ̀yin náà ẹ wo irú nǹkan báyìí. So ló fi jẹ́ pé àwọn nǹkan kan wà tá a máa ń fi sílẹ̀ tó yẹ kó máa ń nídìí. Ẹni tó bá kàn wá lọ lò lọ́nà òdì kó rántí pò náà bímọ, torí pé oògùn ló lọ́jọ́ kan, pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Kó rántí o, ẹjọ́ la sì máa ń bá oògùn sá. Tó o bá lò lọ́nà òdì kò ní í jẹ́ fún ọ. Ṣùgbọ́n èmi fi ń dá yín lójú pé tẹ́ ẹ bá lò lọ́nà òótọ́, iṣẹ́ tí mo fi sílẹ̀ yìí inú mi dùn pé àwọn àgbààgbà tán bá ti rí, tán ti ń lò bọ̀, wọ́n ó ti mọ̀ pé iṣẹ́ ni. Mi ò fi kankan pamọ́ ń bẹ̀ o. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó jẹ mọ́ pé ìbéèrè díẹ̀ máa wà ní orí ẹ̀ tí a bára wa sọ lórí fóònù, nítorí pé ṣé ẹ mọ̀ báwo mo sì fẹ́ sọ. Ẹ kúkú mọ̀, kò sí ẹni tí mò ń bi lérè pé owó rèé, kò mú owó wá tàbí ra káàdì fún mi kó tó di pé ń dáhùn ìbéèrè tí ẹ bá béèrè. Ní tí èmi ò kàn fẹ́, òun náà ni pé ká máa sọ pé ìfun èrò àbí ìfun èso apá ó nínú, èso kẹ́ wá máa ka ohun tó nínú fún mi ni mo fi sílẹ̀, má wulẹ̀ ká fún mi. Ìbéèrè tẹ́ ẹ fẹ́ béèrè gangan, òun ni kẹ́ ẹ lọ síbẹ̀. Ẹ dákun, kí ni wọ́n ń pè ní kíní? Kí n wá sọ fún yín pé tí ń jẹ́ ní kì í ṣe pé kẹ́ tún wá máa tún kà fún mi rárá o. Ẹ má gbàgbé pé ẹ má tún gbàgbé pé oògùn ó gba ìyọ̀ǹda. Ìdí nìyí tó jẹ́ pé tá a bá sà á máa sọ pé àjúbà ẹni tó fún wa ní oògùn náà, torí kó lè bá a jẹ́, torí pé ó fi tinútinú fún wa ni. Ìyọ̀ǹda lórí àwọn iṣẹ́ tí àwa ń fi sílẹ̀ náà ni kí ẹ subscribe sí YouTube channel wa. Ọ̀pọ̀lọpọ̀ ní ìyàwó ẹ̀ ti lọ tó sì jẹ́ pé kò ń ṣe ẹ̀bi ẹ̀, kí ó ń gbìyànjú bí agbára ṣe mọ́. Ṣùgbọ́n látàrí ojúkòkòrò tàbí kan wà wá da ọmọ lẹ̀. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n ti gbà lọ lọ́dọ̀ ìyàwó tó jẹ́ pé obìnrin nìkan ní ń dá bùkátà gbọ́. Irú nǹkan báyìí ìrìn àjò obìnrin yẹn ó ti dàrú bẹ́ẹ̀ yẹn. Ìrìn àjò ọkùnrin náà tó bá jẹ́ ọkùnrin ló bá ṣẹlẹ̀ sí, ìrìn àjò ẹ̀ ti dàrú. Ẹ dákun, báwo náà ṣe wá fẹ́ mójútó ọmọ? Torí pé ọmọ tí èèyàn méjì tí ojú mẹ́rin gan wò gan à ń bẹ lọ́hùn ni ká tó wá sọ pé tó wá ku ojú méjì. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn àṣírí kọ̀ọ̀kan yóò máa jáde tí ọ̀pọ̀lọpọ̀ lè máa fi ojú mi wò. Kò rí bẹ́ẹ̀ o. Bí ìwọ ṣe fojú wò lọ́dọ̀ ti tiẹ̀ nítorí pé gbogbo nǹkan ń gún régé, kò rí bẹ́ẹ̀ fẹ́ lómi. Tẹ́lómi ńlá kọjá ó lágbára nítorí irú àwọn nǹkan báyìí. So nítorí náà tá a bá fi sílẹ̀, kò ń ṣe pé a fi sílẹ̀ láti da ilé rú tàbí nítorí nǹkan kan, bí kò ṣe láti tún ilé tó dàrú láti tún tò. Kódà tó jẹ́ pé oògùn ni wọ́n fún. Gẹ́gẹ́ bí mo sọ pé kódà kò ṣe pé oògùn ni ó fi fẹ́ tó fi gba ìyàwó, tàbí tí ọkọ fi gba obìnrin lọ́wọ́ ọkùnrin ni ìyàwó lóbìnrin fi gba ọkọ lọ́wọ́ ìyàwó ẹ̀. Tẹ́ ẹ bá sà sí, wàhálà ẹ̀yìn oògùn ó kà lójú ẹ̀ kíákíá ni. Àwọn àgbààgbà Yorùbá ọgbọ́n ń bẹ, ìmọ̀ wà. Mo sì bẹ̀ yín àgbààgbà o, mo sì bá gbogbo ajúni lọ pátápátá. Ẹ má jẹ́ kí n tẹnu gbó
bí ọ̀wọ̀. Mo fi sílẹ̀ láti tún ilé ṣe ni o, kì í ṣe láti da ilé rú. Ẹ kíyèsí o, ẹ rántí pé ẹ̀yin náà bímọ obìnrin, bẹ́ẹ̀ ni ẹ sì bímọ ọkùnrin. Bó bá ṣe wá wí ẹ sì sá. Àwọn onímọ̀ wọ́n ní kò sí ní tá a ṣe tó gbé àṣepamọ́ ni. Téèyàn bá ṣe mí lórí, mo máa sábà sọ fún tọ̀hún pé ẹ kú àṣepamọ́ o, torí pé Ọlọ́run yóò bá mi dá padà ní ìlọ́po ìlọ́po fún wọn. Bẹ́ẹ̀ lẹ́ni tó bá ṣe kan yòókù náà o, Ọlọ́run ó dá padà ní ìlọ́po ìlọ́po. Ẹ jẹ́ ká ronú dáadáa ká tó tú ilé ká o, ká tó tú ilé onílé ká, mọ́ torí pé o nífẹ̀ẹ́ ni ló wá fẹ́ fi dànù ilé ẹ̀rú. Rántí pé ìwọ náà bímọ, wọ́n ó dànù ilé tiẹ̀ náà rú o, gbà bẹ́ẹ̀. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ìfun èrùwà, ìfun èrùwà, èso apá, ẹ bá mi wá eegun ẹkùn, ẹ bá mi wá okùn, ẹ bá mi wá okùn, akọ ewé mẹ́rẹ̀ẹ̀rin, ẹ bá mi wá. Ẹ jẹ́ ká gún pọ̀. Tá a bá ti gún pọ̀ ká pò lọ́ṣẹ. Tá a bá ti pò lọ́ṣẹ, ẹ jẹ́ wá kó sínú àpòpọ̀ orí ajá. Ní ká kó sínú àpòpọ̀ orí ajá. Ńbẹ̀ ni a ti mọ̀ tá a máa fi fọwọ́. Tá a bá ti pò mọ́ṣẹ tán tá a kó sínú àpòpọ̀ orí ajá yìí, ńbẹ̀ láti wá máa bù, a máa fi fọwọ́ sẹ́nu ọ̀nà pẹ̀lú àdúrà rẹ̀. Ẹ má gbàgbé o, pẹ̀lú àdúrà ẹ̀ la máa bù, a máa fi fọwọ́ sí ẹnu ọ̀nà. A jẹ́ kó máa hó, nítorí pé owó tó ń hó yẹn, ríru tí ń ru yẹn gangan, òun gangan ni iṣẹ́ ẹbẹ̀. 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí fún ìbéèrè lórí ẹ má gbàgbé o, mo sọ o, ìyí tí ò bá yé wa ń bẹ̀ ní ká béèrè o, màá sì dá yín lóhùn. Èmi ìbéèrè owó káàdì, mi ìbéèrè owó kìíní tó bá ti jẹ́ pé iṣẹ́ tí mo fi sílẹ̀ tí mo ní kẹ́ ẹ sì béèrè lé lórí ni. Àṣírí yìí ó wà lọ́wọ́ àwọn àgbàlagbà káàkiri náà ni, tí wọ́n sì ń sá tí sì ń jẹ́. Èmi fi sílẹ̀, mo fi pamọ́ di ìgbà tí mo bá nílò rẹ̀ ni, kí n má gbàgbé, yín lè máa mú un bẹ̀. Ṣùgbọ́n tí ò bá yé wa, ẹ jẹ́ ká béèrè. Ìwọ tó sọ pé mo ṣe fi sílẹ̀ kò dáa, rò lẹ́ẹ̀mejì pé àwọn kan ń wà, kò sí tá a fi sílẹ̀ tó ṣe pé tí ò bá nídìí, obìnrin kan kì í jẹ́ kúmólú o. Kí wá ni gbólóhùn iṣẹ́ yìí tí a máa sọ? A máa ní inú ní bí apá tó fi ń fọ́mọ rẹ̀ sígbó, inú ní bí èrùwà tó fi ń fọ́mọ rẹ̀ sọ́dàn, ọ̀rẹ́ ajá àtẹkùn kì í tálẹ́. Ọ̀rẹ́ ajá àtẹkùn kì í tálẹ́, kánkán lè wé iná jó mọ́, wàràwàrà lọ́mọdé tó kó èsìsí bọ̀, ilé ò gbá ọ̀nà ò gbá ní ìṣèwé àràgbá, ọjọ́ tọ́mọdé bá jọyìn ayé ní rọ̀yìn ọ̀run. So bá ṣe máa pè nìyẹn, kó lọ bá mi mú lágbájá kánkán lónìí, kí inú bí sí lágbájá lónìí, kó lu lágbájá kó lè jáde lónìí, kí wọ́n kọra wọn sílẹ̀ nítorí ọ̀rẹ́ ajá àtẹkùn kì í tálẹ́. Ìbínú fùfù ní í ṣe. So bí a ṣe máa pè kí inú burúkú kó bí lágbájá lónìí, kó má pa o, kó má ṣàlàdà o, ṣùgbọ́n kó lù ú kí wọ́n túká, kí inú wọn kó máa ru síra, nítorí tọ́sẹ̀ bá ti fojú kan mi báyìí, ríru ní ru, kí inú wọn kó bẹ̀rẹ̀ sí ní ru síra wọn. A máa fi fọwọ́ sí ẹnu ọ̀nà, la máa fi fọ ọwọ́ sí. Ẹ fi kún pé oòrùn tó yọ lóòrọ̀ yìí, tó oòrùn tó yọ tílé ó bá fi sú. Bí a sì máa sá nìyẹn, já sá níjọ́ méje léra. Ẹ lè sá láàrin ijọ́ mẹ́rin, ẹ lè sá láàrin ijọ́ mẹ́rin tẹ́ fi gbúrò. Ẹni tí wọ́n dáríjì mí Ọlọ́run, wọ́n ṣe sí ẹnìkan, kí sẹ́mi mo ṣe o, wọ́n ṣe sí ẹnìkan, mo fẹ́ ẹnìkan nígbà yẹn, ó ti tó ọdún bíi 8 mo wá fún un. Ọkùnrin yẹn sì ń kó ẹrú ìyàwó ẹ̀ sì ń kó sínú mọ́tò ẹni tí ó fẹ́ pẹ̀lú ìbínú tí ó sì rúbọ lójú. Ń sì ń kó ẹrú ìyàwó ẹ̀, ń sì ń kó sínú mọ́tò ẹni tí ó fẹ́. Ìyẹn náà sì ń wà á lọ, ń gbé lọ létí ẹ̀, ń wà á lọ. 08061408254 ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production. Ẹ subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV. Prince Ọlọ́gbẹ́lá Adéwálé Táíwò ní page wa, ẹ follow wa. Tewétegbò ní ìwòsàn Herbal Center, ẹ follow wa. Ẹ má gbàgbé wípé mo sọ pé subscription sí YouTube channel wa òun náà ni ìyọ̀ǹda láti ṣe àwọn iṣẹ́ wa. Ọlọ́run Elédùmarè
yóò jẹ́ kó máa jẹ́ fún wa, yóò jẹ́ kó máa jẹ́ fún wa. Mo ṣe bá gbogbo ajúni lọ pátápátá o, ẹ má fi dá lérú mo sọ o. Ẹ ṣé púpọ̀.